lójoojúmọ́ ni o mú gbà kan ìgbà yìí wí n fẹ́ yà sí mi ó ní àkórí ọ̀rọ̀ mi tòní mi jẹ́ ògbé ayé ọlẹ́ ìgbàgbọ́ lójoojúmọ́ kẹ̀yẹ káyé rẹ̀ kéètì rí lójoojúmọ́ gbé ayé ọlẹ́ ìgbàgbọ́ lójoojúmọ́ ó gbọ́dọ̀ jẹ́ èyí kan jẹ́ pé ọkùnrin tinú rẹ̀ nì ń sọ ẹ́ di titun lójoojúmọ́ ayé ọkùnrin náà ni ń sọ ẹ́ di titun wàá rí nínú Kọ́ríńtì kejì orí kẹrin ẹsẹ̀ kẹrìndínlógún ìgbé ayé rẹ̀ lójoojúmọ́ ó gbọ́dọ̀ jẹ́ èyí kan jẹ́ pé ẹ jẹ ẹ mu ẹ bọ́ra rẹ̀ nínú ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run ní Nehemiah orí kẹjọ ẹsẹ̀ ìkejìdínlógún gbé ayé ọlẹ́ ìgbàgbọ́ lójoojúmọ́ ó gbọ́dọ̀ kún fún òyìn Ọlọ́run àti kẹ́ mú mímóre hàn Ọlọ́run kẹ́ mú akọ́ra kẹ́ a ṣe lóòrèkóòrè ìgbé ayé kan yẹ kí ọlẹ́ ìgbàgbọ́ agbélé yìí ni èṣù gbé ayé kò sínú èṣù gbé ayé òráhùn ó yẹ kẹ́ a yin Ọlọ́run lójoojúmọ́ ayé wá orin Dáfídì orin ìkejìléní-àádọ́rin 72 ẹsẹ̀ ìkẹrìndínlógún kọ́lé ìgbàgbọ́ bá jí lójoojúmọ́ ó yẹ kí a wá wà láàyè Ọlọ́run lójoojúmọ́ níbikíbi kó bá yà orílẹ̀-èdè kó bá bára rẹ̀ olúkúlùkù kó bá bára rẹ̀ ó bá ti jí gbàrà bá ní ó yẹ kí a wá wà láàyè Ọlọ́run kí a wójú Ọlọ́run kí a wá kọ́ Ọlọ́run aláyíká rẹ̀ kóun gan fún ara rẹ̀ kí a lówájú Ọlọ́run ìgbé ayé kan dáa ni wọ́n bá dẹ̀ àwọn ògbé ayé ọlẹ́ ìgbàgbọ́ náà léyìí kan ṣàyẹ̀yẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ yìí kan jẹ́ pé èrù ìhàn ọlẹ́ ìgbàgbọ́ múrè náà ó rù ẹ́ sókè lójoojúmọ́ láti tẹ̀sí ti Ọlọ́run láti tẹ̀sí ti tẹ̀mí ní Hébérù orí kẹta ẹsẹ̀ ìkẹtàlá ibẹ̀ ló ti fún aláàmọ̀ràn ni ká ru ara sókè nípa tẹ̀mí ṣe ká múra ara bínú ká ru ara sókè lójoojúmọ́ ayé bí ayé ọlẹ́ ìgbàgbọ́ lójoojúmọ́ ó gba kọ́nìyàn mọ́ kó ti gbé àgbélébú rẹ̀ o àgbékọ́rùn ni kí gbé àgbélébú rẹ̀ kí gbé séjìká rẹ̀ kí ru aká lójoojúmọ́ ayé Lúùkù orí kẹsìn ẹsẹ̀ ìkẹtàlélógún ọgbà alámọ̀ràn nìwí kẹ́ gba àgbélébú rẹ̀ lójoojúmọ́ kẹ́ mo sinmi kẹ́ mọ́ mo gbà kan ṣàárẹ̀ kẹ́ mọ́ mo gbà kan ti àgbélébú ni sí ìhàn olòmórè ọ̀rọ̀ ògbé ayé kan lè gbàgbọ́ yí agbé lójoojúmọ́ òun náà ni kẹ́ ẹ ló fẹ́ ọmọ nìkejì rẹ̀ òfẹ́ èèyàn rámúrè kan lọ́rùn ṣẹ̀dáran ọ̀nà kan sọ àmúmọ̀fẹ́ hàn sí hàn yàtọ̀ sí pé wọ́n mú ayé wọn mi ta ń lọ́rẹ wẹ́ẹ́ ràn án lọ́ òun kò jù kó àmúmọ̀fẹ́ hàn sí òṣẹ̀dá Ọlọ́run múrè òun ni mi bá ń sọ̀rọ̀ nípa ògbàlà ọkàn ran àti dé ìjọba Ọlọ́run ran lẹ́yìn ayé ran líbe ọ̀nà kan ṣoṣo kó ga jù kọ́yọ́ mọ̀mọ́fẹ́ hàn èèyàn òṣẹ̀dá múrè bí ọ̀nìyàn bí tẹ̀rẹ̀ bí àlejò àti bí kọ́ bá mọ̀ gbogbo ayé ọlẹ́ gbàgbọ́ lójoojúmọ́ ó gbọ́dọ̀ máa yè sílẹ̀ fún ṣíṣọ́ra àti àretí òpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́rẹ̀kejì ọlẹ́ gbàgbọ́ kan bá mi ṣe yìí ni ó dàbí wúndé amẹ́rún ọ̀yàn alárìgbọ́n gbàgbé wí ọkọ ìyàwó wò sèyí bọ̀ ṣé lọ́ọ́lọ́ba náà bá oyè ọmọ sọ̀yà wíwèé gbé ojúlówó ìgbé ayé ọlẹ́ ìgbàgbọ́ lójoojúmọ́ àbí yìí kan bá ti gbé lò bẹ̀rẹ̀ ọdún òun ló sinmi ilé láàrin ọdún wàá ṣeun kórè ọ́
wọ́n bá ìdìgbèyìn ọdún wà á dẹ̀ sá sọ̀dọ̀ Ọlọ́run láti yá fẹ́ ṣe òfẹ́ rẹ̀, láti yá rìn nínú ẹ̀mí, láti yá yin Ọlọ́run, láti yá múfẹ́ hàn sí ìran ọmọnìkejì, láti yá gbé àjàgà ìran ọmọnìkejì, àti láti yá ru ìran onígbàgbọ́ náà sókè lójoojúmọ́. Ó yẹ kọ́nìyàn kí dúró ṣinṣin o. Kí dúró ṣinṣin láàrin yẹsẹ̀. Onígbàgbọ́ gbọ́dọ̀ dúró ṣinṣin láàrin yẹsẹ̀. Nínú òjò ni, nínú ẹ̀rùn ni, nínú àyídáyidà ayé, onígbàgbọ́ gbọ́dọ̀ dúró dédérédé kí ewé alẹ́ olùgbàlà rẹ̀. Òjó lórúkọ mi, ọmọ Àbálábí tán, ọ̀nìkan gbàlà, káríbi dé sílé ìjọba Ọlọ́run.